ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mẹ̀rí àpọ̀jù bá wùdọ̀ ọlọ́run ẹ̀rí ọba tó bá yẹ mọ́jà yà lólo gbanigbani tó àṣàyà ọlọ́run gbogbo ẹ̀dá dìrọ̀ máa gbé ọ̀gá ìyìn ológo aṣẹ́ lọ́ba àwọn ọba olúwa àwọn olúwa ó yá gbọ́ ọpẹ́ wa ọba kọ̀mọ́tì kalẹ̀ ó yá gba ìyìn wa ọlọ́run májẹ̀mú àtúndé ní ọ̀sán yìí ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mọ́ ní orúkọ Jésù ó yá máa bá wa lọ a ó yìn ọ́ títí Jésù Kristi olúwa wa àmín 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 lórúkọ Jésù mo kí wa ní gbogbo àgbáláyé mo kí wa ní gbogbo ibi tá a ti ń wò mí mo kí wa ní gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ní wákàtí ọ̀wọ̀ ní orúkọ ọba ọmọ àti ẹ̀mí mímọ́ ohùn olúwa náà rèé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó tún dá wa sí tó fún wa ní ìmọ́lẹ̀ rẹ̀ ní ọjọ́ èní ọba tó jẹ̀mí àti ẹ̀yin kó wà láyé wà láàyè ayìn lógo aṣelọ́ba àwọn ọba bàbá kó gbọ́ ọpẹ́ wa ohùn olúwa náà rèé tó wá láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ Jésù ọlọ́run alààyè yóò fi àánú gbà wá yóò fàánú bẹ ayé wa wò ohùn olúwa náà wá láti ẹnu ìránṣẹ́ ọlọ́run ẹ̀rí abániṣe JP mo ké pe ọlọ́run alààyè nínú ayé yín ní orúkọ Jésù ọba ẹ̀rí ni yóò ṣètì náà ní àṣepé ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú wa adúpẹ́ láti ìjẹjọ dín wákàtí ọ̀wọ̀ ọba tí ò tí dìlítì wa ó já sọ pé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè ọba tó jẹ̀mí àti nǹkan tó fojú kara ní ọ̀sẹ̀ yìí ọlọ́run májẹ̀mú yóò dì wá mú Jésù olúwa wa àmín 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 nẹ́tíwọ̀kì ló máa ṣe bó ṣe ń ṣe láti àárọ̀ títí di wákàtí ọ̀wọ̀ yìí àtúrà rẹ̀ títí ìgbà tá tó rí oore ọ̀fẹ́ náà nìyí gbogbo ìrìn àjò ẹ̀dá nínú ayé òye ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà tó jẹ́ kí èṣù kó gbèrè tìjú tí ohun ọlọ́run náà tó sì ṣe láti jẹ́ kí ká gbọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun olúwa èyí tí mo fẹ́ mú wá ní ọ̀sán yìí ní orúkọ ọlọ́run alààyè èyí tá a gbọ́ ní ìjẹ́jọ tí a bá gbàgbé á rí i pé bíbélì wa kù méjì ó já sọ pé mo ló yẹ kẹ́ ẹ nìkan níbẹ̀ ọmọlọ́lá mo ló yẹ kẹ́ ẹ nìkan níbẹ̀ má jẹ́ àwò pé ṣé bíbélì náà ni ọmọ tó torí dádì mọ́mì ó tó torí ó yẹ ká lè ní bíbélì kì í pọ̀ jù nílé onígbàgbọ́ bó jẹ́ mẹ́fà bó jẹ́ méje kì í pọ̀ jù rárá tá a bá nawọ́ sọ̀tún ká máa rí pa fẹ́ lo bíbélì ká sì máa mú níbẹ̀ tá a bá wọ sísìn rúùmù wa tó bá jẹ́ mẹ́rin márùn-ún bẹ́ẹ̀ kò pọ̀ jù níbẹ̀ idà ọlọ́run ni idà ní láti kojú èṣù idà ní láti kojú ohun tí jẹ́ ohun ẹ̀mí òkùnkùn kì í pọ̀ jù tó bá wà ní àyíká àti àyídà inú ilé wa mo ló yẹ ká ní nínú ẹ̀ ó yẹ ká ní ìpín nínú rẹ̀ ìbéèrè wa ìta lò ní ìjẹ́jọ tá a lò ní ìjẹ́ẹ̀dógún ọ̀sẹ̀ ló máa parí tá a máa lò ó tí a bá sì ti gba ìbéèrè kan nínú rẹ̀ náà láti jẹ ìkan nínú bíbélì ẹ jẹ́ mọ̀ pé àwọn tó ń kó fún wa wọ́n sì tún ń pè wá pé ẹ̀rí abániṣọ́ yẹ kí bíbélì àwọn táwọn oníkẹ́ fún àwọn ènìyàn yẹ kó ti tàn mo láwọn èèyàn wa ní kèétí lórí ẹ̀fẹ́ àti gbà á nítorí pé kí ni ẹyọ kan náà ni ẹnìkan ti jẹ nínú rẹ̀ ẹ jẹ́ káwa náà jẹ nínú ẹ̀ a lè máa sọ pé ní ìbílẹ̀ rédíò nínú ètò ohun olúwa èmi náà ṣe kí ni mo ní ìgbàgbọ́ pé mò ń bá wọn lọ mo sì jẹ bíbélì ń bẹ lórúkọ Jésù àwọn onígbèrè tìjú mo ní tá a bá fẹ́ pè mí sí tẹlifóònù nọ́mbà mi a lè pè mí sí 070 57 84 23 11 070 57 84 23 11 òun la máa pè sí nígbà tí a bá fẹ́ máa dáhùn fún ìbéèrè tí a ó béèrè lórí tá a fi lè jẹ bíbélì wa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun olúwa tí mo fẹ́ mú fún wa ní ọ̀sán yìí ó ṣe kókó ṣe pàtàkì tá a fi gbàdúrà gan a fi gbàdúrà sá mọ́mì a fi gbàdúrà lórúkọ Jésù ọlọ́run á bẹ̀ ayé wa wò ọlọ́run bẹ̀ ayé àwọn ìránṣẹ́ kan wò afọ́jú ni wọ́n gbogbo ayé ló mọ̀ wọ́n ní afọ́jú ẹ̀rí afọ́jú méjì ni gbogbo ayé ló mọ̀ wọ́n ní afọ́jú wọ́n ti mọ̀ wọ́n láti ìgbà ìwé wọn wá pé afọ́jú ni àwọn ìránṣẹ́ yìí ẹ̀rí bí Jésù ó ṣe bẹ̀ ilé mi àti ẹ̀yin wò èyí tí ó fi bẹ̀ ayé mi àti yín wò lónìí ní ohun tó ti fọ́jú tá a rò pé ó ti fọ́jú yẹn ní ohun tá a rò pé kò ṣeé ṣe yẹn ó mà ṣeé ṣe nínú ayé àwọn ìránṣẹ́kùnrin méjèèjì yìí nítorí pé kí ni Jésù ń bá iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tiẹ̀ lọ nítòótọ́ ẹ̀rí àwọn afọ́jú yìí wà níbẹ̀ wọ́n wà ní àyíká ẹ̀rí bí wọ́n sì ṣe gbọ́ ohùn Jésù dádì mọ́mì mi wọ́n sáré
wọ́n sáré pé Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. Jésù ọmọ Dáfídì yóò ṣàánú fún ayé ẹnìkọ̀ọ̀kan wa. Gbogbo ojú àtọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́, Jésù ọmọ Dáfídì yóò ṣe kíni, yóò ṣàánú fún yín, yóò sì bẹ̀ ayé yín wò. Ohun tẹ̀rò pé ó ti kú nì yóò sì sọjí. Ẹ̀rí, àwọn ìránṣẹ́ yìí ní ìgbàgbọ́, wọ́n ní ìrètí nínú Ọlọ́run. Wọ́n mọ̀ wípé Ọlọ́run yóò lè ṣe kíni, ó lè tú àwọn sílẹ̀ nínú afọ́jú yẹn, pé kí àwọn má kù sínú afọ́jú náà. Ẹ̀rí, bí àwọn ìránṣẹ́ yìí ṣe ń gbọ́ ohùn wípé ẹsẹ̀ gìrìgìrì tó ń bọ̀ yìí, ó dàbí pé Jésù ọmọ Dáfídì ló ń kọjá lọ yìí o. Wọ́n bẹ̀rẹ̀ sí pariwo, Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi, Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. Àwọn ènìyàn pa wọ́n lẹ́nu mọ́. Ọmọlọ́lá àwọn ènìyàn ṣe kíni, wọ́n pa wọ́n lẹ́nu mọ́ wípé kí wọ́n panu wọn mọ́. Ẹ̀rí, wọ́n yà tún fi kún, wọ́n bẹ̀rẹ̀ sí pariwo, Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi, Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. Jésù tẹsẹ̀ dúró, ó wò ó pé àwọn ìránṣẹ́ tí wọ́n pariwo yìí, wọ́n fẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé wọn. Wọ́n sì fẹ́ ohun kan èyí tó ti jẹ́ pé ó ti dòkú, èyí tí ó jẹ́ pé wọ́n ti gbàgbé rẹ̀, wọ́n pé kò ní ṣe ṣe, wọ́n fẹ́ kò ń ṣe ni. Dádì àti mọ́mì mi, Ọmọlọ́lá o, gbogbo ohun tá a lérò pé ó ti dòkú yẹn lórúkọ Jésù, Ọlọ́run á bẹ̀ ayé wa wò lénìí. Ó já sọ pé lórúkọ Jésù, gbogbo ojú tó ń wò mí, Ọlọ́run á bẹ̀ ayé wa wò lénìí. Ẹ̀rí, Jésù tẹsẹ̀ dúró, bó ṣe tẹsẹ̀ dúró nì, ó wò pé kí ni ẹ̀yin fẹ́. Ẹ̀rí, ó ṣẹ̀tún béèrè lọ́wọ́ wọn, ó ní kí ni ẹ̀yin fẹ́ kí n ṣe fún yín. Ẹ̀rí, àwọn ìránṣẹ́ yẹn pariwo pé a fẹ́ ríran. Kí lẹ lérò pé kò lè ṣe ṣe nínú ayé yẹn? Lórúkọ Jésù, Olúwa á ṣe lónìí, nítorí pé kí ni ohun tá a lérò pé ó ti dòkú yẹn á di ohun tí á di ìríran fún. Ẹ̀rí, dádì àti mọ́mì mi, àwọn ìránṣẹ́ yẹn bí àwọn èèyàn ti ẹ̀ ń ké gbé, tí wọ́n ń pa wọ́n lẹ́nu mọ́, tí wọ́n sọ pé kí wọ́n ṣe kí ni, kí wọ́n panu mọ́, wọn ò mọ̀ dáhùn o. Wọ́n tó bẹ̀rẹ̀ sí, wọ́n tó yín sókè ni, wọ́n tó bẹ̀rẹ̀ sí pariwo pé àní Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. Lórúkọ Jésù, Olúwa yóò bẹ̀ ayé wa wò lónìí. Jésù ọmọ Dáfídì yẹn, ohun tá a lérò pé kò lè ṣe ṣe mọ́ nínú ayé wa yẹn, lórúkọ Jésù, Olúwa á fi ọ̀tun, á fi tún ṣe lénìí. Jésù bá tẹsẹ̀ dúró, ó ní kí ni ẹ̀yin fẹ́ kémi ṣe fún yín. Wọ́n pariwo sókè pé àwọn ṣe kí ni, àwọn fẹ́ ríran. Nítorí àwọn mọ̀dọ́mọ ẹ̀yìn Jésù, nígbà tí wọ́n ríran tán, wọ́n yà ń tẹ̀lé pé ẹni tó fún àwa ní ìgbàlà yìí. Ǹjẹ́ mo fẹ́ béèrè lọ́wọ́ èmi àti ẹ̀yin, ṣé èmi àti ẹ̀yin ò ní ohun rere kan tí Ọlọ́run ti ṣe fún wa? Ṣé èmi àti ẹ̀yin kò tí ì sí ohun kan pàtó tá a lè sọ pé n'tọ́lọ́run ṣe nínú ayé wa rèé, tá a fi lè máa tẹ̀lé? Àwọn aṣiwèrè mìíràn wọ́n mọ̀ wò pé àwọn fẹ́ gun jíìpù, àwọn ètí ìrìgùn, àwọn ń ké pa Ọlọ́run. Ẹ gbọ́, ó ṣeé ṣe k'Ọlọ́run má ti ṣe nítorí pé bóyá ihun tó lè ṣe tó jẹ́ pé lè tètè fa ikú wọnú ayé ènìyàn ni, ó ṣeé ṣe kó má ti ṣe ní ìgbà náà. Ṣé torí ìyẹn la fi sọ pé àní tẹ̀lé Ọlọ́run? Ṣé torí ìyẹn la fi sọ pé àní ké pe Ọlọ́run mọ́ bí? Ṣé torí ìyẹn la fi wò pé èmi ò ní ké pe Jésù mọ́, á mọ̀ pé títí tó á fi kú nínú ayé ni? Nítorí pé kíni, àwọn ìránṣẹ́ yìí wọ́n mọ̀ wípé ẹni tó lè fún àwọn ní ìgbàlà rèé, òun lọ́ba tí fúnni tí kìí ṣe èrègún. Wọ́n mọ̀ pé ẹni tó lè fún àwọn ní ìwòsàn rèé, òun lọ́ba tó lè fún yàn ní ìwòsàn tí kìí dá ìwòsàn ní padà sínú ayé ẹni. Ẹ̀rí, mọ́mì àti dádì mi, ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká mọ Ọlọ́run tí a ń sìn ní òtítọ́ àti òdodo, ẹ jẹ́ ní ìgbàgbọ́ pé òun lọ́ba tó lè ṣe. Ohun tá a lérò pé kò lè ṣe ṣe nínú ayé wa mọ́ yẹn, dádì mọ́mì mi, Ọmọlọ́lá o, ohun tá a lérò pé ó ti dòkú, tá a rò pé kò lè ṣe ṣe lónìí ní orúkọ Jésù. Bí Jésù ṣe bẹ̀ ayé àwọn afọ́jú méjì nìwò, yóò bẹ̀ ayé yín wò lénìí. Ẹ gbàgbọ́, mo ní lórúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú yóò bẹ̀ ayé yín wò lónìí. Ọlọ́run bẹ̀ ayé wọn wò, nítorí pé kíni, ìgbà náà wọ́n wá wò pé ẹni tó fún wa ní ìwòsàn àfi ká ṣe kíni, ká tẹ̀lé. Tá a bá lọ wo inú ìwé wa, ẹ já wo ìwé Matthew 20 láti 30 to 33 rẹ̀, a ó rí ìtàn yìí. Ó kéré ní tòótọ́, ṣùgbọ́n ó ṣe iyebíye torí pé kíni, Ọlọ́run bẹ̀ ayé àwọn ìránṣẹ́ yẹn wò, wọ́n sì ṣe kíni, wọ́n sì rí ìran. Ìwé Matthew
Matthew 20:30-33 rẹ̀ a ó rí ìtàn kékeré yìí níbẹ̀. Ẹ̀rí ó kéré ní tòótọ́ ṣùgbọ́n ó mọ̀ yẹlá ó kún láti fi gbàdúrà. Ẹ̀rí mọ́mì àti dáàdì ó kún láti fi bẹ Ọlọ́run, ìtàn yẹn kún láti fi gbàdúrà gidigidi. Lónìí lórúkọ Jésù Ọlọ́run á bẹ ayé yín wò. Mọ́mì àti dáàdì mo ní lónìí Ọlọ́run á bẹ iṣẹ́ yín wò. Yín tẹ́ lérò pé ó ti sọnù tẹ́ ẹ̀ ń wá tẹ́ ẹ̀ tí ì rí yẹn lórúkọ Jésù Ọlọ́run á fún yín lénìí. Ẹ̀rí àwọn ìránṣẹ́ yẹn wọn ò kú lérò bá jẹ́ pé wọ́n nínú ọkàn wọn tí wọn ò bá jáde níjọ́ náà ṣe mọ̀ pé wọn ò ní rí ìwòsàn yẹn. Dádì àti mọ́mì tí wọn ò bá jáde níjọ́ yẹn wọ́n ṣe kán má rí ìwòsàn yẹn torí ìwòsàn yẹn kò ní lọ ya inú ilé ẹnìkọ̀ọ̀kan wọn láti lọ bá wọn. Ṣùgbọ́n ìrìn àjò wọn lórí ìrìn wọn níbi tí wọ́n ti ń ṣàgbé nígbà tí wọ́n ń ṣàgbé wọn ẹsẹ̀ gìrìgì lásán ẹ̀mọ̀ pé ẹni tó bá fọ́ lójú máa ń lò etí inú ni wọ́n máa ń lò wọ́n kàn ń wò pé gìrìgìrì tó ń kọjá yìí gìrìgìrì tó ń kọjá yìí Jésù ọmọ Dáfídì ní máa ń bọ̀ yìí. Wọ́n wá pè é pé Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. Wọ́n dẹ̀ rí ìwòsàn tó péye lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yóò bẹ ayé yín wò. Ọba àwọn ọba mo ní yóò bẹ ayé yín wò. Akọ̀mọ́tìkà lẹ́yìn mo ní yóò bẹ ayé yín wò. Etí bẹ́bẹ̀ gbàrọ̀ yìí mo ní yóò bẹ ayé yín wò. Ẹ rí nígbà tí wọ́n pariwo ní tòótọ́ tí wọ́n ké pe Ọlọ́run ẹ rí pé Ọlọ́run ṣe kíni ó dá wọn lóhùn. Bó ṣe dá wọn lóhùn wọ́n sì ṣe kíni wọ́n sì ríran. Kíni tá a lérò pé ó ti sọnù tá a lérò pé kò lè ṣe ṣe nínú ayé wa lórúkọ Jésù mo ní yóò ṣe ṣe lénìí. A fi gba àdúrà gidigidi ọmọlọ́lá a fi gba àdúrà. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run ẹ jẹ́ kọ́kọ́ ké pe Ọlọ́run ká bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo tó lè lù mẹ́ṣẹ̀ nínú ayé mi Olúwa dárí ẹ̀jẹ̀ mi ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo tó lè jẹ́ ẹ̀ṣẹ̀ nídìílé ìyá nídìílé bàbá nínú ayé mi ó yá dáríjì mi àdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo tó lè lù mẹ́ṣẹ̀ nínú ayé mi Olúwa dáríjì mi Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù á wá lọ sọ fún Ọlọ́run tó ti dòkú ètí mo lérò pé ó ti sọnù nínú ayé mi ó yá ṣàwárí rẹ̀. Ọlọ́run tó ṣàwárí Jésù wá fún àwọn ìránṣẹ́ níbi ìjókòó wọn níbi táyì náà wà ní ìlògo yóò ti tẹ̀yìn lọ́wọ́. Ẹ gbàgbọ́ ni o lónìí ní orúkọ Jésù ibi tẹ́ ẹ wà ní ibi tí ayé mọ̀mọ́ yín yẹn níbẹ̀ gangan lògo yóò ti wá tẹ̀yìn lọ́wọ́. Gbogbo àwọn ìránṣẹ́ lọ tẹ̀ wọ́n lọ́wọ́ ni torí Jésù ń bá iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tiẹ̀ lọ ni. A sọ fún Ọlọ́run Olúwa àwọn ibi ibùjókòó iṣẹ́ mi ẹ̀yin ẹ sọ fọ́lọ́run ibùjókòó iṣẹ́ mi ṣe mọ̀ nígbà tí ògo ibùjókòó iṣẹ́ yín bá tàn Jésù ti dé síbẹ̀ náà nìyẹn n tó dòkú yẹn ti ṣe kíni ó ti dì ríran nìyẹn. Ọlọ́run májẹ̀mú ibùjókòó iṣẹ́ mi Ọlọ́run gbé ògo mi wá bá mi torí Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé ògo ó mọ̀ọ́mọ̀ gbé Jésù lọ bá àwọn ìránṣẹ́ ní ìjókòó wọn ni ògo tó ti sọ nínú ayé wọn sì ṣe kíni ó ti di rírí. Ẹ̀mí mọ́ ọba tó pọ̀ nípa àti bá lọ sọ fọ́lọ́run ẹ já porúkọ Jésù nígbà mẹ́ta ẹ pè mọ́ ní ìgbà kan tó kọjá mẹ́rin ẹ já sọ fún Ọlọ́run ò ní ibùjókòó mi ó yá jẹ́ nǹkan ayọ̀ mi ó wá bá mi torí nǹkan ayọ̀ àwọn ìránṣẹ́ lọ́lọ́ bá wọn nǹkan ayọ̀ wọn lọ́lọ́ bá wọn ní ibùjókòó wọn níbi tí wọ́n jókòó sí tí wọ́n ti ń ṣiṣẹ́ agbé wọn Jésù ó sì ń kọjá àti ẹ lọ. Ọlọ́run májẹ̀mú ó yá jẹ́ kí ògo mi ó yá jẹ́ ó tàn wá bá mi ní ibùjókòó mi ògo ìṣerere èyí tí wọn ò lérò pé ó lè tàn èyí tí àwọn ènìyàn bí rò pé kò lè tàn torí àwọn èèyàn bí ò lérò pé àwọn ìránṣẹ́ ilé ríran mọ́. Ọlọ́run tanná ògo mi ní ibùjókòó tí mo wà nẹ̀ gangan ó yá tanná ògo mi àdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run májẹ̀mú Olúwa kó tanná ògo yín ọba àwọn ọba mo ní kó tanná ògo yín Ọlọ́run májẹ̀mú ó yá kó tanná ògo yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run ẹ já sọ fún ni a gbàdúrà ni ẹ já sọ fún Ọlọ́run ẹ pè mí mọ́ ní ìgbà kan ẹ pè orúkọ Jésù ní ìgbà mẹ́ta ẹ̀mí mọ́ ọba tó pọ̀ nípa àti agbára gbogbo tó sọ nínú ayé mi ó yá ṣàwárí ẹ̀ ẹ mọ̀ pé afọ́jú ti sọ nínú ayé àwọn ìránṣẹ́ yìí ọjọ́ kan ni Jésù bá wọn pàdé tó sì ṣàwárí ojú òní fún wọn ojú òní sì ṣe kíni ó sì di ẹni tó ń ríran. Ọlọ́run ṣàwárí tó ti sọ nínú ayé mi fún mi ohun tó sọnù èyí tẹ́yìn ò mọ̀ bóyá èyí tó ń farasin nínú ayé yín yẹn ẹ sọ fún Ọlọ́run èyí táwọn èèyàn ò mọ̀ mọ́ yín ṣùgbọ́n tẹ́yìn gan mọ̀ pé ẹ sọnù
ẹ sì fẹ́ kọ́lọ́run kó ṣàwárí rẹ̀, ọlọ́run yóò ṣàwárí ẹ̀ lẹ́nìí. Ó yẹ porúkọ Jésù nígbà mẹ́tẹ̀pẹ́ mẹ́nìgbà kan tó. Ọlọ́run ṣàwárí tó sọnù nínú ayé mi fún mi. Ọba àwọn ọba ṣàwárí tó sọnù nínú ayé mi fún mi. Ọlọ́run àwọn ọlọ́run yóò ṣàwárí tó sọnù nínú ayé mi fún mi. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ohun tó sọnù nínú ayé yín ní orúkọ Jésù, Olúwa yóò ṣàwárí rẹ̀ fún yín. Ọba àwọn ọba mo ní yóò ṣàwárí rẹ̀ fún yín. Ọlọ́run àwọn ọlọ́run mo ní yóò ṣàwárí rẹ̀ fún yín ní orúkọ Jésù. Ohun ẹ̀ ní sáláì ní ohun rere, ohun rere tó yẹ yín yáyé ní orúkọ Jésù. Ọ̀tá àti ìkẹyìn ò ní fi pọ́n yín lójúmọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run àdúrà yẹn mẹ́ta náà péré ló kù ká tó lọ ṣiṣẹ́ bíbélì wa. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run má jẹ́ ń dá fọ́jú kàyìn ayé mi. Gbogbo ẹ̀mí tí máa wà yàn gúnlẹ̀, gbogbo àwọn ẹ̀mí kan ní máa wà ènìyàn gúnlẹ̀ tí ìjẹ́ kẹ̀yìn rógo lẹ́wọ́dún táwọn ìránṣẹ́ yẹn ti ń ráre. Ìkẹyìn ayé mi má jẹ́ ń fìráre lò ó, má jẹ́ ń fìráre àti ìráhùn lò ó. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, má jẹ́ ń fìráre àti ìráhùn lò ó. Ìkẹyìn ayé mi, ọba tó pọ̀ nípa àti agbára, má jẹ́ ń dẹrù àrùká. Gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, Olúwa má jẹ́ ń dìráre, má jẹ́ ń dẹrù àrùká. Ọba àwọn ọba gbà mí, Ọlọ́run mọ́ wà mí gúnlẹ̀, ọ̀tá ìkẹyìn má jẹ́ wọ́n wà mí gúnlẹ̀. Ṣàánú fún mi Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ ń gbàdúrà lórí eléyìn náà lórúkọ Jésù. Ẹ ò ní dẹrù àrùká. Ìwọ ojú àti ọkàn tó ń wò mí ní orúkọ Ọlọ́run alààyè, mo lẹ́ẹ̀ ní dẹrù àrùkiri. Gbogbo ẹ̀mí tí máa wà yàn gúnlẹ̀ ní ìkẹyìn ayé ènìyàn, téèyàn wá di ohun ànáwó sí ní orúkọ Jésù, tí wọ́n wá máa ná bí ẹná ẹran ní orúkọ Jésù. Ìṣẹ̀lẹ̀ bí yìí mo ní òun ṣẹlẹ̀ nú ayé yín. Ẹ ní dẹrù àrùkiri. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. A lọ tún sọ fún Ọlọ́run, mo sọ fún wa pé àdúrà mẹ́ta péré náà ni. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run nínú méjì tó kù. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, Ọlọ́run gbà mí, ìgbẹ̀yìn ayé mi ò gbọdọ̀ korò. Ọlọ́run ṣàánú fún mi, ìgbẹ̀yìn ayé mi ò gbọdọ̀ korò. Mi ò gbọdọ̀ fi korò àti ihun tó kan mi gbọdọ̀ fi parí ayé mi. Ọlọ́run gbà mí, má jẹ́ fi korò àti ihun tó kan má jẹ́ fi parí ayé mi. Ọlọ́run ṣàánú fún mi, ìkorò àti kíkan ètí yẹn tí máa wá yín pọ̀ láti jẹ́ pé kò ní lè sọ tó ń ṣe síta ní orúkọ Jésù. Má jẹ́ fi kẹ́yìn ayé mi. Gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù, orúkọ Jésù. Ìkorò àti kíkan, Ọlọ́run má fi kíkan sínú ayé mi, má fi kíkan sínú ọ̀rọ̀ mi. Má jẹ́ mọ̀ korò, má jẹ́ korò ọmọ mi, má fi korò wọnú ayé mi lórúkọ Jésù. Ẹ ò ní mọ ìnira lórúkọ Jésù. Ẹ ò ní mọ ìkorò. Gbogbo kíkan tí máa bá ayé ènìyàn tí wọ́n máa sọ pé ẹ má máa dọ́dọ̀ rẹ, ara máa ní lọ́wọ́ ní orúkọ Jésù. Mo ní kò ní jẹ́ ìpín yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kọ́ á lọ sọ fọ́lọ́run. Ẹ já sọ fún un. Táìmù nẹ́tíwọ̀kì ti dá gbogbo ẹ̀rú lẹ́nìí, ṣùgbọ́n Olúwa gbògo débi pa àti ẹ̀gbóhùn ara wa. Ẹ já sọ fọ́lọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ohun tí mò ń wò tínú mi ń dùn, má jà yọ sọ́ọ̀dì ìbànújẹ́ mọ́ mi lọ́wọ́. Èmi ò mọ tẹ́yìn ń wò. Bóyá àwọn èso yín ni tẹ́ ń wò, dádì mọ́mì, bóyá àwọn ọmọ yín ilẹ̀ ń wò, bóyá àwọn oore tọ́lọ́run ṣe fún yín lẹ̀ ń wò. Ọlọ́run má jẹ́ wọ́n sọ̀dì ìkorò mọ́ mi lọ́wọ́. Bàbá gbà mí, ọmọ gbà mí, ẹ̀mí má gbà mí. Ìkorò gbọ́dọ̀ wọnú tí mò ń wò tínú mi ń dùn lé lórí. Ẹ mọ̀ pé àwọn ìránṣẹ́ yẹn nígbà tí wọ́n di ẹni tó ríran tán, tí à ń pẹ́nu àwọn ẹbí wọn mọ̀ dùn. Ìkorò ti kú ònú ayé wọn nu, adùn ti débẹ̀. Ọlọ́run má jẹ́ kí ìkorò kó kẹ́yìn ayé mi. Ó yá adùn tí sì ń bẹnu ayé mi, má jẹ́ kó di ìkorò. Ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ọlọ́run má jẹ̀mú adùn tó wọnú ayé mi, ìkorò ò gbọdọ̀ wọ̀. Ẹ̀mí mọ́ adùn tó wọnú ayé mi, ìkorò ò gbọdọ̀ wọ̀. Ìkorò bí tí wù kó kéré mọ́, ọ̀tá ìkẹyìn má jẹ́ wọ́n fi sínú ayọ̀ mi. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mo gbàdúrà fún lórúkọ Ọlọ́run alààyè, lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mọ́. Gbogbo ọwọ́ ìkorò, gbogbo ẹsẹ̀ ìkorò, gbogbo ẹni bí ìkorò tó péré ní ìkorò ní orúkọ Jésù. Mo ní wọn ò ní mọ ayé yín. Gbogbo ọwọ́ ibi, ọwọ́ ìkorò, ọwọ́ ìbànújẹ́ èyí tí ayé máa fi mú yàn léjìká yẹn ní orúkọ Jésù, wọn ò ní jẹ́ fi lé yín lára ní orúkọ Jésù. Mo ní kò ní jẹ́ ìpín yín. Tàbárí agbára kábàrà ìtí òrìnà Ọlọ́run alààyè dúró sí tó lè máa ro ibi sínú ayé yín. Mo gbà láṣẹ ní wákàtí ọ̀wẹ́ nítorí mo bú jáde nínú ẹ̀jẹ̀ Jésù. Gbogbo agbára náà ní orúkọ Jésù. Ó yá mo fi wọ́n sínú ìdè, ó yá kó wọnú ìdè lọ.
gbogbo agbára kágbára tí ò nínú ọlọ́run sọ̀rọ̀ nínú ayé ní orúkọ jésù ayé ò ní lò lé yín lórí, ìkà ẹni bí ò ní lò lé yín lórí, ìkorò àti kíkan ní orúkọ jésù kò ní wọ inú ayé yín, àlàáfíà àti adùn lẹ́ẹ̀mọ́ fi lu ayé yín, ọkàn yín yóò sì balẹ̀, ẹ ó yin ọlọ́run, bẹ́ẹ̀ ni ó rè. Jésù olúwa wa, àmín 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 lórúkọ jésù. Àwọn ìbéèrè wa tí a béèrè nínú ní ọ̀rọ̀ tí mo sọ yẹn, ìwé róòmù náà sọ, ó sọ nípa rẹ̀, ìwé róòmù 8:28 ẹni tó bá ti gbẹ́kẹ̀lé ọlọ́run tó mọ ọlọ́run tó ń sìn ní òtítọ́ àti òdodo, ṣe rí ìyanu ní ọ̀nà rẹ̀ máa jẹ́. Tí a bá lọ tún wò ó tan mọ́ ìtàn tí mo sọ yẹn lórúkọ jésù. Mo sì lo ìwé Matthew 20:30-33 ní láti lọ rí ìtàn kékeré tí mo ra sọ yẹn tá a fi gbàdúrà lénìí lórúkọ jésù. àdúrà ò ní ṣe tiyín tì, orí yín ò sì ní kọ àdúrà ò ní ṣe tiyín tì, ọkàn yín yóò balẹ̀, ẹ yìn ọlọ́run. Jésù olúwa wa, àmín 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 lórúkọ jésù. Lórí iṣẹ́ bíbélì wa, àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń béèrè, ọ̀sẹ̀ ló máa parí ká tó mú ìbéèrè mi lórí láti gba bíbélì yìí. Mo sọ̀rọ̀ nípa àáké tó bọ́ sómi, mo lo second king, fásitì wo, ẹsẹ̀ wo àti orí wo ni mo lò níjọ́ náà. Wọ́n yẹ pé tí mo ní kákàká tó sùn la bá lè sọ níbi ọ̀rọ̀ àáké tó bọ́ sómi ẹyọ. Mo sọ̀rọ̀ nípa ọba Áhábù àti mo lo first king, ọba Áhábù àti Nábótì ní ìbéèrè kejì. Ọba Áhábù àti Nábótì, mo lo 1 King 21. Fásitì wo àti bo. Tó bá jẹ́ pé 2 Samuel tí mo ní kákàká tó sùn ìlà bá rí ká sọ̀rọ̀ nípa rẹ̀. Ìtàn tó wá tó súnmọ́ wa rèé o, tó jẹ́ pé ó yẹ ká mọ̀ o. Mo sọ ìtàn nípa Jáírù àti Jésù. Fásitì wo ni mo lò? Fásitì kan péré ni mo lò nípa ìtàn Jáírù àti Jésù. Fásitì wo ni mo lò? Tí a bá ti mọ̀ àti jẹ bíbélì náà nìyẹn, ẹ jẹ́ ká gbé omi wa. Ọlọ́run májẹ̀mú, ẹ gbé omi wa sókè. Ó yẹ ṣí ojú ẹ̀. Ọba àwọn ọba o, omi wa rèé, ọba tó pọ̀ nípa àti agbára, ọba àwọn ọba, olúwa ó yá wọnú omi lọ. Akọ̀mọ́tì ìkàlẹ̀ yìí ó yá wọnú omi lọ. Ilé tí gbẹ́bẹ̀ gbàdọ̀ yìí ó yá somi di agbára. Gbogbo agbára tí ò nínú ọlọ́run alààyè dúró sí ó yá kó mọ̀ ṣe wọ inú omi yìí. Omi ìyè ni kò jẹ́. Gbogbo ojú ọkàn tí ó lò ọ́ tó bá ti mú ní orúkọ Jésù, ìyè kó jẹ́ tiwọn. Ọkàn máa jẹ́ kó balẹ̀. Tó bá fi wọ́n ṣọ́ọ̀bù olè arólẹ̀ mi ò ní ṣàyìn. Ẹsẹ̀ ibẹ̀ gidi bí kò ní ya ilé yín. Ọlọ́run májẹ̀mú ni yóò dì yín mú. Ọba àwọn ọba mo ní kó bá mi dì yín mú. Tí a bá ti ń mu omi yìí, ìyè tó pé ó yẹ kó jẹ́ ìpẹ̀yìn, ọkàn yóò sì balẹ̀, bẹ́ẹ̀ ni yóò rìn. Jésù olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Tí a bá fẹ́ sùn ní alẹ́, ẹ bá mi wo ìwé Psalm 71 verses 1-3 rẹ̀. A lè kà ní ibi iṣẹ́ wa, a lè kà nínú ilé wa. Psalm 71 1-3 a lè kà ní ibi iṣẹ́ wa, a lè lò ó nínú ilé wa. Lórúkọ Jésù wa yóò ṣètì yín láṣẹ pé Psalm 71 èjì àtòkan ẹyọ a lè lò ó. Psalm 71 ká lọ verses 1-3 rẹ̀. Tá a bá fẹ́ wà níbi iṣẹ́ wa lè kà á. Tí a bá fẹ́ sùn nínú ilé wa a lè kà á. Ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ agbára ni, ọ̀rọ̀ ìṣẹ́gun dẹ̀ ni, àmùrè tó kún tó péye ni. Ẹ jẹ́ ká máa lò ó ní ibi iṣẹ́ wa, ẹ jẹ́ ká máa lò ó ní inú ilé wa. Tí a bá tiẹ̀ fẹ́ lò àgàgà, tá a bá kà ní ìgbà 7 sí inú omi, ẹ jẹ́ á máa fi wọ́n ibi iṣẹ́ wa, ẹ jẹ́ á máa fi wọ́n inú ilé wa. Lórúkọ Jésù, gbogbo ẹ̀mí tí ò nínú ọlọ́run alààyè sọ nípa rẹ̀, wọn ò ní ráyè wọnú ilé wa, wọn ò sì ní ráyè níbi iṣẹ́ wa,
lórúkọ Jésù àmùrè á kún ní ara wa bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Fún ìbéèrè yẹn lẹ́ẹ̀kan sí i kí a tó máa lọ torí ètò ti gun orí ètò. Mo sọ̀rọ̀ nípa àáké, mo lo 2 King, fásìsì wo ni n ló wà tí mo lò ní 2 King yẹn, bóyá tí mo sì ní ká lò tá a bá fẹ́ sùn ni mo fẹ́ ká wò ó èyí tá a bá gbà ń bẹ̀. Mo sọ̀rọ̀ nípa Áhábù àti Nábótì, Áhábù àti Nábótì mo lo 1 King, mo lo 1 King yẹn gan, mo sì lo 2 Samuel fún tá a bá fẹ́ sùn ní alẹ́. 2 Samuel kí ni mo lò, fásìsì kan náà ni 2 Samuel kí ni mo lò. Mo sì sọ ìtàn Jáírù àti Jésù, ìtàn ọ̀sẹ̀ tó kọjá ní eléyìí. Mo lo fásìsì kan péré náà ni mo lò. Tí a bá ti gbà á àti jẹ̀kan nínú bíbélì méjì tí ó wà níbí nìyẹn. Tẹlifóònù nọ́mbà mi 070 57 84 23 13. Ẹ lè pè sórí fóònù yẹn á gbé. Tí ẹ bá ti jẹ ìkan nínú àwọn ìbéèrè yìí ẹ ti jẹ bíbélì náà nù. Ẹ jẹ́ ká máa lọ sílé wa. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, Ọlọ́run májẹ̀mú adúpẹ́ àyìn àgbé ọ̀gá fún ètò bá wa ṣe ní ọ̀sẹ̀ yìí. Bó jẹ́ yẹ pé nẹ́tíwọ̀kì náà tiẹ̀ ṣe tiẹ̀ ṣùgbọ́n ìwọ Ọlọ́run ò jẹ́wọ́ agbára rẹ. Bàbá gbọ́ ọpẹ́ wa ní ìjọ mẹ́jọ ní orúkọ Jésù. Ó yá fún wa ní oore ọ̀fẹ́. Àwọn kọ́lá nira wa Ọlọ́run májẹ̀mú ó yá kó tì wá mú. A ó yìn ọ́, a ó gbé ọ̀gá Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ó dàbọ̀.